gbọ́ sà. Bẹ́ẹ̀ ó dàrú sà. Iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ, owó bí ọmọ aláṣẹ là, 2 million naira. Ìwọ tó o bá ti rí ẹ̀mẹ̀fún Ajíbọ́lá, olórí apànìyàn, 2 million naira. Gbogbo ọlọ́pàá Nàìjíríà ti fẹ́ nu ko 2 million naira. Wọ́n fi ṣí ọ ni. Lájọ́ tí mo ti mọ̀, ó débí kó ra pépà rè, àfi mọ́ bí òbí ọmọ ọjọ́ mẹ́jọ. Bí ẹlẹ́bì bó ṣe lọ ló ṣe bọ̀. Dákun torí ò ṣe é ṣẹ̀wọ́ o, kò ṣe é ṣẹ̀wọ́ o. 2 million naira. Ṣé eléyìí òun náà tọ́pọ̀ àyẹ̀ ni o? Rárá, kò pààyàn, ń ṣeré ni. Ẹ lọ léèwé ni, àbẹ́ẹ̀rí nǹkan tó kọ́ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n àti àjẹjọ́ gbogbo àwọn tí bá bá yín rajà lẹ́ máa ń sọ̀rọ̀ sí. Tàtọ́rẹ̀ nu yóò bá dáa. Eléyìí nìkan méjì ẹ̀ bá wá ní. Ọ̀rọ̀ àwọn tí ń gbá bọ́ọ̀lù mọ fẹ́ wo bẹ̀ mo sì rí ohun tí ń wá. Tí èyí ṣe má yí faṣọ ṣẹ́sì. Òun gẹ́rí. Ó yẹ kó ká sí bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Ẹ Ó ṣeun. yà pa ń bẹ̀. Ẹ ṣeun. Bọ̀lẹ̀. Àwọn tó ṣe é ṣẹwọ́ ni. Ẹ ṣe. Bàbá o lójú ayé rẹ̀. Bàbá o. Olúkalẹ̀ bí jọ parun kó o rà kankan. 2 million naira. Iṣẹ́ ní ọmọ aláṣẹ jẹ, owó ní ọmọ aláṣẹ là. Ẹ̀mẹ̀mú Ajíbọ́lá olórí apànìyàn. Ẹ rí. Ẹ̀gbọ́n abẹ́rẹ́ pé wọ́n tẹ̀yìn bọ̀bọ̀ ẹ̀ ṣá but àkọ̀yìn sí ẹ̀ la rí báwo lẹ ṣe fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ bó ṣe wà. Nǹkan tẹ̀ fi mọ́ kọjá àyè nínú. Ta lọ́lọ́run ò lè mú ṣàlàyé fún mi. Kò sẹ́ tọ́lọ́run ò lè mú. Ẹ wò abẹ́ mọ̀ rí. Rárá o Ẹ̀mú Ajíbọ́lá. Apààyàn ni. Abẹ́rẹ́ ẹ̀gbọ́n kí ìmọ̀ náà. Ó ti jáde o, ẹ rà á, kẹ́ ẹ kà á, Ẹ̀mẹ̀mú Ajíbọ́lá olórí apànìyàn. Ẹ wá wo o, kó tó lọ, iṣẹ́ dí ọmọ aláṣẹ jẹ, owó dí ọmọ aláṣẹ là. Ẹ wá wo o, kó tó lọ, àwọn èèyàn kú. Ẹ wá wo o. Ngbọ́rẹ̀ Ẹ̀mú Ajíbọ́lá tí ẹ̀ wá mo mọ̀ dáadáa. Ẹ̀mú Ajíbọ́lá. Mo Bọ́lájí mo Bọ́lá ńlẹ̀ Jíbọ́lá ló ti bẹ̀rẹ̀. Mo Bọ́lájí mo Bọ́lá ńlẹ̀. Ṣé rí ó jẹ́ nìkan tí òun àti mọ̀dá wọ́n súnmọ́ra wọn gbà tí wọ́n wà láyé torí pé òun àti mọ̀dá wọn wà ní àkọọ́dù kan. Àjọṣepọ̀ tó ń sọ yẹn irú àjọṣepọ̀. Ó yan mọ̀dá ń lọ́rẹ̀ẹ́. Yẹn ni pé madam Stella yan Mo Bọ́lájí lálẹ́. Bẹ́ẹ̀ni sọ but mo máa ń gbé madam lọ sọ́dọ̀ wọn. Àgbàlagbà ni. Ọmọdé ni kò ju méjì aláìní náà lọ but mo tá a wí ó fáìlì wọn bá láti lọ gbé ìpàdé wọn yálà bóyá hòtẹ́ẹ̀lì ṣé wàá rí Ajíbọ́lá ní mò ń sọ̀rọ̀ báyìí ẹ lè rí nígbà kọ̀ọ̀kan ó jẹ́ pé kókó ṣe irun ó máa ń dirun ni. Ó máa ń dirun rí ẹ. Bẹ́ẹ̀ ni. Ṣé ìgbà kankan wà tó ti mọ̀ rí láì dirun? Kò fẹ́ sí tó bá dirun yẹn ó máa ń lo cap. Ó máa ń dé nǹkan sórí ẹ. Bẹ́ẹ̀ ni. Títí mo mọ ibi tó ń gbé torí pé ibi tó ń gbé yẹn madam ló ń sanwó bẹ́ẹ̀. Yes. Bí madam tó kú ó tó bí ìgbà tó ń ríra last. Ó ti tó a month torí pé wọ́n ní misunderstanding kékeré kan. Wọ́n ní misunderstanding. Yes. Gbogbo ìgbà tí madam bá dé fẹ́ rí ìwọ ló máa ń gbé wọn lọ́bẹ̀. Bẹ́ẹ̀ ni. Madam ló gbalé yẹn fún. Kódà mo lè mú yín délé ọ̀dọ̀ yẹn. Yes. Kí ló fẹ́? Ẹ kásán sá. Ìyá kí ló fẹ́? Ẹyin lè ní kí n wá. Kò sí wọn kankan bẹ́ẹ̀ tó máa sọ pé wọn bízì mi. Rárá sá. Lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn kó lọ dúró dé mi. Ókè sá. Ẹ má bẹ̀rẹ̀ sá. Lè já wọn níbẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n máa lọ. 2 million àtẹ promise yẹn. Ẹ bóyá kí n máa gbà lọ. As soon as tí ọwọ́ òsìnkú ìjọba bá ti tẹ̀ ọ́ dára àfẹ́ 2 million. Tẹ́ bá ń ṣe rí mu àfẹ́ 2 million. Ẹ gbọ́ ṣé ibi tí mo lè gbà yàtọ̀ wá síbi tí ọmọbìnrin á ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá kò ní rí ẹ tó bá ń jáde lọ. Oṣù ọ̀nà mi nígbà sí wàhálà.
ẹ wá bí. ṣé ẹ̀gbọ́n ni ẹ kọ́. kí ló ṣe tẹ̀sán ara lè lẹni tó kú kalẹ̀ yìí. àmọ́ wọn rí àárọ̀ ìlàjì tá a rí wọn bẹ̀ àmọ́ kú tọ́pa wọn rárá. ẹ mọ̀ wọn rí. ìmọ̀ wọn rí o. níjọ́ mi ẹ má máa sá fún ọlọ́pàá bẹ́ẹ̀ mọ́ ọ̀rẹ́ aráàlú làwa náà ṣe rí tí ẹ̀yin bá bá fọwọ́sowọ́pọ̀ ó máa jẹ́ kí iṣẹ́ tiwa náà máa yá dáadáa so bẹ́yìn ṣe nídìí àwa náà nídìí ṣètìgbọ́ ẹ má máa sá fún wa bẹ́ẹ̀ mọ́. Officer ẹ pè ọ́fíìsì ẹni kan fi ambulance ránṣẹ́ kí wàá fi gbókù yìí kẹ́lẹ̀ jẹ́ kí mọ́tò wa kó kó àwọn ará lé ẹni sọ̀rọ̀ gbogbo yín lẹ́yìn tẹ́lẹ̀ wa lọ sí police station a kàn ní láti gba ọ̀rọ̀ kan àbí méjì lẹ́nu yín ṣètìgbọ́ iṣẹ́ rí kò sẹ́nìkan tó máa dà yín láàmú wọn ò dẹ̀ ní tẹ́ bá ti lè dé station wa kẹ́kọ̀ọ́ sọ nǹkan tẹ́ rí láàárọ̀ yìí wọ́n á dẹ̀ jẹ́ kẹ́ padà ṣẹ́gbọ́. ẹ ṣe jẹ́ káwọn dúró kémi ọ tẹ̀lé yín. tí ẹ̀yin lẹ fẹ́ dáhùn fáwọn yòókù yín. rárá o. then gbogbo yín lẹ láti tẹ̀lé wọn ṣètìgbọ́ officer make sure you do that. okay. ẹ máa bọ̀ báyìí. hello sir. yà á ti débẹ̀ sir. padà bá òkú máa yẹn. ok sir. ẹ jọ akàn ní ìdí ambulance máa gbé náà. ọ̀gá ọlọ́pàá ẹ̀rù ń bà mí ẹ̀yin náà wo dírẹ́fà wa tuntun lọ pa yẹn ta ló tún mẹ́ni tí kò kàn báyìí ẹ jọ̀ọ́ ẹ̀rù ń bà mí ṣé mo pè mí àti gateman nìkan ló wà nílé bàbá yẹn ò dẹ̀ gbádùn tiẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. dírẹ́fà yẹn ò kú. irọ́ ni. dírẹ́fà yẹn ò kú. níbo náà wà. ó wà lọ́dọ̀ wa. ọ̀rọ̀ yín náà wà. níbo náà wà gbogbo. máa sọ bí tó wà fún ẹ ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ ó wà confidential a ti fi driver yẹn sí hospital ní Yejide Lájàngbàdì private ward la fi sí ó dẹ̀ wà ní room 5 bọ̀ mo rú àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ok. ẹ wá ìgbà wo lẹ wá sọ pé ẹ máa káwọn ọlọ́pàá yẹn wá ẹ jọ̀ọ́ ẹ̀rù ń bì mí ẹ jọ̀ọ́. Mike ẹrúbàì as soon as ti ma ti jáde níbí àwọn ọlọ́pàá máa wá ṣùgbọ́n mo rí ẹni tó fẹ́ ṣílẹ̀kùn fún ọlọ́pàá tó bá wá rí pé orí ìwé ìdánimọ̀ ẹ̀ dáadáa kó fi identity card ẹ̀ hàn ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ máa ṣílẹ̀kùn fẹ́ nìkankan. ọ̀rọ̀ àṣírí kò gbọ́dọ̀ tẹnu rẹ̀ bóde ẹni bá láròjì